fásitì ìmọ̀ ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta wọ́n kọ̀ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ Ẹlẹha kí wọ́n ṣe ìdánwò. Àwọn mùsùlùmí kan tí ń fohùn ránṣẹ́ lórí ayélujára wípé ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ tó wà fún ètò ọ̀gbìn ìyẹn Federal University of Agriculture tó wà ní ìlú Abẹ́òkúta ó kọ̀ láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n ṣe ìdánwò pàápàá jùlọ àwọn Ẹlẹha. Nínú fídíò kan tí ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí ló fi léde wípé àwọn Ẹlẹha kan wọn ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti ṣe ìdánwò nínú ilé ẹ̀kọ́ ètò ọ̀gbìn tó wà ní ìlú Abẹ́òkúta. Ọ̀kan lára àwọn Ẹlẹha náà tí kò fi orúkọ rẹ̀ léde ló sọ wípé àwọn aláṣẹ fásitì náà wọ́n kọ̀ láti jẹ́ kí òun ṣe ìdánwò lẹ́yẹ ọ̀ṣọ́kà nígbà tí òun fi aṣọ bojú, bó tilẹ̀ jẹ́ wípé Ẹlẹha náà ní òun ṣẹ̀ṣẹ̀ wọ ìpele kínní nínú ilé ẹ̀kọ́ náà ni àti pé òun kò ní káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. Gbogbo akitiyan òun láti sọ irúfẹ́ ẹni tí òun jẹ́ ló já sí pàbó tí wọn ò sì fún òun ní ààyè láti ṣe ìdánwò. Ó ní wọ́n ní dandan ni kí òun ó yọ nìkáàbù tí òun fi bojú àti wípé ó ti di àṣẹ kí òun ó yọ ọ́. Olórí àwọn ẹlẹ́ṣọ́ elétò ààbò ìyẹn CSO ó pe òun ó sì sọ fún òun wípé kí òun ó ṣe ìdánimọ̀ ara òun ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó kọ̀ láti jẹ́ kí òun ó wọlé. Akẹ́kọ̀ọ́ náà ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí òun yóò ṣe ìdánwò pẹ̀lú nìkọ́ọ̀b, àmọ́ òun gbọ́ wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì títí ìmọ̀ ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta wọ́n ti ṣe òfin tuntun kan tó sì pọn dandan wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní láti yọ nǹkan tí wọ́n fi bojú wọn. Akẹ́kọ̀ọ́ míì tó sọ̀rọ̀ ó sọ wípé tẹ́lẹ̀ rí òun ti ṣe ìdánwò, òun ń ṣe ìdánwò lọ́wọ́, ṣùgbọ́n nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wọlé níṣe ni wọ́n gba ìwé tí òun fi ń ṣe ìdánwò tí wọ́n sì lé òun jáde nígbà tí òun fi aṣọ bojú. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ fásitì ìmọ̀ ọ̀gbìn wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ wípé àwọn ti fẹnu kò láti ọdún 2021 wípé àwọn kò ní gba àwọn akẹ́kọ̀ọ́ kankan láàyè láti máa fi aṣọ bojú tàbí ohunkóhun tó ní ṣe pẹ̀lú aṣọ, wípé kí ojú wọn kó máa sín kalẹ̀ ni. Nínú àtẹ̀jáde náà ló ṣàlàyé pé akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ó gbọ́dọ̀ máa fi ojú wọn hàn ní gbogbo ìgbà. Àwọn akẹ́kọ̀ọ́ wọ́n gbọ́dọ̀ kọ ìwé tàbí kọ ìdánwò wọn pẹ̀lú ojú wọn lóde. Àfẹ́mọ̀ bóyá Ẹlẹha ni ẹnìkan tàbí kì í ṣe Ẹlẹha, ṣùgbọ́n báyìí o àwọn ènìyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ayélujára nípa bí akẹ́kọ̀ọ́ náà bí kò ṣe ṣe ìdánwò tí wọ́n sì fẹ́ yẹ sí i.